Ẹ káàbọ̀ sórí Tiwantiwa Hood TV. Torí tí ẹ apá kejì, òun la ní ká mú wá fún yín. Torí tí ẹ apá kejì, ẹ̀yin dàgbà tí wà apá kìíní ẹgbìyànjú kẹ́ wo Tiwantiwa Hood TV. Kẹ́ ẹ lọ wá apá kìíní rẹ̀ kẹ́ wò. Tẹ́ ẹ bá wò tán kẹ́ wá wo apá kejì yìí. Apá kìíní gẹ́gẹ́ bá ṣe ti rí pé gbọ́gbọ́n kọ́ sí atátó ìyọ́dún. Ká tó tẹ̀síwájú, ẹ jọ̀wọ́ ẹ bá wa comment, ẹ like, ẹ share, kẹ́ dẹ̀ subscribe sí channel yìí. Kẹ́ dẹ̀ turn on notification bell yín kẹ́ lè máa gba notification lásìkò nígbà tí a bá fi movie tuntun lẹ̀ lóòrèkóòrè. Apá kejì yìí, tó bá ní fire for fire, ilé gbóná, ọ̀nà gbóná, Mide Martins ó mi gbogbo ìlú títì. Kò sẹ́ni tí ò lè wojú ẹ̀. Ó pa Wasila Coded tán báyìí díẹ̀ ló kù. Ẹ wo, wọ́n ní òrìṣà jẹ́ ń pé méjì obìnrin ò sí làwọn Yorùbá sọ. Nínú eré ilẹ̀ tí máa mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ tó tọ́. Ẹ lọ wò, tó bá ní kò ń gbọ́ kò ń gbà. Òun gangan ló ń jẹ́ bẹ́ẹ̀. Èyí tó wá dùn mọ́ mi nínú jù ni wípé kò sí dull moment kankan nínú eré yìí. Láti bẹ̀rẹ̀ dópin eré yìí, lẹ́ máa ti rìn ẹ̀dín máa ga tí ò ní dàbí pé kẹ́ ẹ dìde nítorí pé eré tó kọ́ni lọ́gbọ́n tó ní ọ̀pọ̀lọpọ̀ òye nínú ni. Ká tó gbàgbé, ẹ jọ̀wọ́ ẹ bá wa comment, ẹ bá wa like, ẹ bá wa share, kẹ́ dẹ̀ subscribe. Kẹ́ dẹ̀ turn on notification bell yín kẹ́ lè máa gba notification anytime tá bá ti drop movie tuntun. Ohun tí ojú òkèlè rí nínú eré yìí kò ń ṣe kékeré. Ohun tí ojú Wasila Coded rí nínú eré yìí kò ń ṣe kékeré. Ayọ̀ Ọláìyàgàn ò gbẹ̀yìn tí Mide Martins tó fojú ẹ̀ fi rí. Ikú mùtọ̀tún ó bọ́ sí tòsí fún. Ẹ wo, ẹ má yẹ ká bọ́rọ̀ jìnnà. Ẹ gbìyànjú kẹ́ tara ṣàṣà, kẹ́ tẹ subscribe button, kẹ́ dẹ̀ lọ wo torí tí ẹ kẹ́ wò tán kẹ́ wá bọ́ sí comment section gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ drop comment sí fún òṣèré tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jù. Ta ló ṣeré jù lọ? Ta ló deliver roles ẹ̀ dáadáa? Ta ló ṣeré ẹ̀ dáadáa níbẹ̀? Kí lẹ̀yin rò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kẹta? Ta lẹ rò pé ó jẹ̀bi ọ̀rọ̀ yìí? Ọkọ ni àbí Mide Martins àbí Wasila Coded? Ẹ wo, ẹ drop sí comment section. Ẹ jẹ́ ká mọ èròǹgbà yín. Ẹ jẹ́ ká mọ nǹkan tẹ́yin náà gbà lérò. Tẹ́ rò pé a lè ṣe ká lè fi tó wọn létí. Ẹ má gbàgbé pé ẹ máa jẹ owó lórí ìkànnì. Ẹ máa ṣe give nígbà tí channel yìí tá bá gbé wọ 1000 subscribers. Channel wa tá ń lò tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí YouTube ṣe máa ń gbéṣẹ́ wọn dé. Wọ́n ti dá ojú ẹ̀ bolẹ̀. Àtúnṣe ìbẹ̀rẹ̀ ilé yìí ni. Ká mọ̀ wá gbàgbé, ẹ jọ̀wọ́ ẹ gbárùkù tì wá. A lè dá ṣe. Ẹ̀yin náà ni agbọ́kànwálé àtọlọ́run. Ẹ bá wa subscribe, ẹ bá wa comment, ẹ bá wa share. A ní igi jù báyìí lọ lórí Tiwantiwa Hood TV. Ó dìgbà.